wọ́n tún fẹ́ yìí kí wá pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 ibi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà ọ̀balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé àkú iṣẹ́ látàárọ̀ mo kí gbogbo wa pé Elédùmarè yóò fún ẹnì kọ̀ọ̀kan wa lérè lẹ́nu iṣẹ́ tó wù ká lè yàn láàyò. Ìròyìn fún ti àsìkò yìí náà ni amúwáṣojú móhùnmáwòrán àtẹ̀tí ìgbọ́ ẹ̀yìn tẹ̀jẹ́ olólùfẹ́ wa orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹja pẹ̀kẹ́lu kókó tí ń bẹ́ẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Iná ńlá tó sọ nínú ọjà Alábàrágò ní ìpínlẹ̀ Èkó mọ́júmọ́ ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye jẹ́ báyìí. Kò dín ní apẹja mẹ́rìnlá èyí tí àwọn agbésùmọ̀mí ti dú lọ́rùn pa ní ìpínlẹ̀ Niger. Àjálù ńlá mìíràn lágbo òṣèlú pẹ̀lú bí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Niger bó ṣe ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé. Nínú ìròyìn tó fara pẹ́ yìí, lẹ́yìn bí ọjọ́ méjì tí ìjàmbá ọkọ̀ ojú pópó ṣekú pa ènìyàn 14 ní ìpínlẹ̀ Jigawa, àwọn 6 míì tí wọ́n lọ rèé báwọn ènìyàn náà kẹ́dùn làwọn náà ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó míì tó ṣe bẹ́ẹ̀ tó wáyé. Àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti dóòlà ẹ̀mí ènìyàn 14 tí wọ́n jí gbé kúrò lákàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Delta. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí bá a ṣe mú wa lọ́yẹ̀ òsọ́kà. Iná ńlá tó sọ nínú ọjà Alábàrágò ní ìpínlẹ̀ Èkó mọ́júmọ́ ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye jẹ́ báyìí ní ọjà Alábàrágò ní Ọ̀jọ́ èyí tí ó wà ní ìpínlẹ̀ Èkó. Ó ní ìjàmbá iná náà ni ó ti ṣẹyọ mọ́júmọ́ èní nínú àlàyé tí ẹ tó jẹ́ akọ̀wé àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ìyọ̀n LASTMA Fẹ́mi Òkèọ̀sanyìntolú èyí tó ṣe ó sọ di mọ̀ pé àwọn gba ìpè ní òru gànjọ́ pẹ̀lú pé àwọn ilé ìtajà kan wọ́n ti gbiná jẹ tí wọ́n sì fi iná kọrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ti pa kìtì mọ́lẹ̀ táwọn sì lọ ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ó ní pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì náà pẹ̀lú àjọ panápaná ó ní àwọn ti ṣe bẹ́ẹ̀ táwọn fi dẹ́kun ilé ìtajà náà èyí tí wọ́n ń jó lọ. Nínú àlàyé tó ṣe ó náwọn kò tí ì lè sọ pàtó ohun tó ṣokùnfà ìjàmbá iná ọ̀hún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ dúkìá wọn ló ti ṣe bẹ́ẹ̀ tó ti bàjẹ́ tó sì ti jóná mọ́lé báyìí nígbà tí ọ̀gá àjọ panápaná náà Margaret Adéṣeyẹ tó náà yóò máa fi òun léde ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé mọ́júmọ́ òru èní ó ní ìjàmbá iná náà ó ní ó wáyé ní agbègbè tá a sọ yìí nínú ètí ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye tí wọ́n ti bàjẹ́. Wọn kò sàì pé gbogbo àwọn òǹtajà àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wípé ẹ jẹ́ ká ya ikọ̀ ojú ni alákànfin sọrí nínú àsìkò tá a wà yìí torí pé bí ìjàmbá iná ṣe ń ṣẹlẹ̀ lọ́tún tó tún ṣẹlẹ̀ lósì ó ti ń di lemọ́lemọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Fún ìdí èyí ẹ jẹ́ ká ṣọ́ra ká sì ya ikọ̀ ojú alákànfin sọrí pàápàá jùlọ nípa àwọn iná mọ̀nàmọ́ná èyí tá a bá lò tá a sì sí nínú ilé. Ẹ̀já gbìyànjú láti máa pa àwọn nǹkan náà bàbá tí ń kúrò ní inú ilé torí èyí ó lè ṣokùnfà ìjàmbá iná. Èdùmàrè kò ní fi dúkìá ẹnìkọ̀ọ̀kan wa tàfàlà bẹ́ẹ̀ ni ẹ̀mí wa náà kò ní ṣòfò dànù. Kò dín ní apẹja 14 tí àwọn agbésùmọ̀mí ti dú lọ́rùn pa ní ìpínlẹ̀ Niger báyìí ní agbègbè Dífà ní ìtòsí Bọ̀só ìyún ààlà tó wà ní agbègbè ààlà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Chad. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé pẹ̀lú bá ti sọ di mímọ̀ látẹnu ẹni tó jẹ́ olórí àwọn fìjìláńtì agbègbè yìí ètí ó korúkọ rẹ̀ ní Babakura Kolo èyí tó sọ di mímọ̀ fún àwọn ọmọ ogun ilẹ̀ yìí wípé àwọn àgbẹ̀ apẹja ọ̀hún ò ní wọ́n sá àsálà fún ẹ̀mí wọn kúrò ní inú ìlú látàrí ìkọlù tí àwọn Boko Haram èyí tí wọ́n ti ń ṣe sí àwọn ènìyàn wọn ní gbogbogbà tó sì ń fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tàfàlà tó ń fi ẹ̀mí wọn ṣòfò èló sì wá fà á táwọn 14 náà tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ júbà ìhòòrò kúrò nínú ìlú. Wọ́n sọ dímọ̀ pé ibi tí wọ́n lọ tẹ̀dó sí yìí tá pè ní Bọ́sò níbi tí wọ́n ti ń pẹja náà ní àwọn Boko Haram náà ni wọ́n ti kó wọn ní papamọ́ra tán sì
du àwọn mẹ́rẹ̀ẹ̀rìnlá lọ́rùn dàálẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí olórí àwọn fìjìláńtì náà èyí tán ṣe wọ́n sọ dímọ̀ pé gbogbo agbègbè ìpínlẹ̀ Niger ọ̀hún ó ti di ìbẹ̀rù fáwọn olùgbé agbègbè náà torí pé àwọn kò tẹ ẹrú èyí tí wọ́n lè rìn yan fanda gẹ́gẹ́ bí ó ṣe wù wọ́n torí pé àwọn Boko Haram ni wọ́n ti gbalẹ̀ gboko tán sì ti gbọ̀nà máwọn lọ́wọ́ èyí tí ìjọba kò tí ì rí nǹkan kan ṣe sí títí di àkókò tí a fi ń kó ìròyìn yìí jọ gẹ́gẹ́ bí àlàyé tí olórí ikọ̀ fìjìláńtì agbègbè náà èyí tó ṣe. Àjálù ńlá mìíràn ló tún ti ṣẹlẹ̀ lágbo òṣèlú pẹ̀lú bí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Niger bó ṣe sì jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Katsina yún Danlami Abdullahi Shaku ó ti pàdé ikú òjijì ní ẹsẹ̀ ògbèjì látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ní agbègbè tó pè ní Kwakuti ní òpópónà Minna sí Suleja ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé nínú ètí ẹ̀mí alága ìjọba ìbílẹ̀ náà tó ti dágbére fáyé táwọn méjì míì tí wọ́n sì fi ara pa tán gba ìtọ́jú ní ilé ìwòsàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ akọ̀wé fún gómìnà ìpínlẹ̀ Niger ìyún Bologi Ibrahim tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní ìròyìn náà ló dé tí ìgbọ́ gómìnà ìpínlẹ̀ Niger nínú tó bá ní ọkàn jẹ́ púpọ̀ ó ní bá a ṣe gbọ́ ìròyìn yìí òun náà láti mọ̀ wípé ọ̀dọ̀ Ọlọ́run ọba Allah ó ní oníkúlùkù wa ti wá ọ̀dọ̀ rẹ̀ náà láti padà sí tí àkókò tá ò padà tí ó bá ti tó ó wà ní fún ìdí èyí àwọn ọ̀dọ́ gbogbo àwọn ẹbí ará àti ojúlùmọ̀ olóògbé náà wípé kí wọ́n ṣe sùúrù wọ́n sì kú àtẹ̀mọ́ra torí bí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí àánú méjì ju kí á gbà fún Ọlọ́run ọba Allah lọ nínú ọ̀rọ̀ Bologi Ibrahim wọn ló ti sọ èyí di mímọ̀ tó sì ní àwọn báwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹ́dùn o Elédùmarè yóò sì ṣe àforíjìn fún Danlami Abdullahi Shaku ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Katsina èyí tó dolóògbé látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé tó ṣẹlẹ̀ sí i. Nínú ìròyìn tó fara pẹ́ èyí tá a ti mẹ́nu bà yìí lẹ́yìn bíi ọjọ́ méjì tí ìjàmbá ọkọ̀ ojú pópó ṣekú pa ènìyàn 14 ní ìpínlẹ̀ Jigawa àwọn 6 mìíràn ni wọ́n tún ti jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó ọ̀hún. Bẹ́ẹ̀ bá gbàgbé lánàá òde yìí la mú ìròyìn náà wá fún wa nílò ìta ti sọ di mímọ̀ pé ènìyàn 14 òun ló ṣe bẹ́ẹ̀ dágbére fáyé látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tí ọkọ̀ gọ́ọ̀fù kan tí ó ṣẹlẹ̀ lágbègbè Kafin Hausa dínú ọkọ̀ náà fi lọ rèé torí bodò nínú ìtàwọn 14 tí wọ́n ti jáde láyé ṣùgbọ́n tí orí kó ẹni tó jẹ́ awakọ̀ náà tí orí kó wọn yọ níṣe ni ìjàmbá míì ló tún ti wá ṣẹlẹ̀ lénìí pẹ̀lú bí àwọn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ṣe dágbére fáyé láwọn tí wọ́n lọ rèé kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí èèyàn 14 tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe aláìsí ní agbègbè ní òpópónà Àwúyọ sí Àdìyání ní ìjọba ìbílẹ̀ Guri ó ní èyí ti wáyé ní àná òde yìí gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àwọn ènìyàn 6 ó ní wọ́n jẹ́ mọ̀lẹ́bí kan náà láti inú ẹbí Àdìyání nínú èyí tí wọ́n sọ dímọ̀ pé wọ́n lọ láti lọ ṣe ìbánikẹ́dùn pẹ̀lú àwọn ènìyàn 14 tí wọ́n di olóògbé nínú ètò yẹ pé bí àwọn náà ṣe ń padà bọ̀ báyìí ó ní wọ́n pàdé ikú wọn lẹ́sẹ̀ ògbèjì tí ọkọ̀ tàwọn náà tó sì forí ṣánpọ́n nínú èyí tí àwọn 6 náà ti jáde láyé ní àìbẹ̀sùgbẹ̀gbà ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa èyàn Shizu Lawan Adam ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ètò sì ní àwọn ń ṣe ìwádìí lórí ìjàmbá ọkọ̀ náà o àti tó ń fà á lójú òpópónà ọ̀hún tó ń ráwọn ènìyàn lọ sọ́nù ọ̀sán gangan ní àárín ọjọ́ méjì síra wọn èyí tó ń ka àwọn tó ti jáde láyé láàrin ọjọ́ méjèèjì náà lójú òpópónà náà tó ti di ènìyàn 20 báyìí. Àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti dóòlà ẹ̀mí ènìyàn 4 tí wọ́n jí gbé kúrò lákàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Delta. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ igbákejì fún alukoro ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí Major Emmanuel Onoja tó fi ìròyìn náà léde lójú
òpó ayélujára X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ rí nínú ètò sọdí mímọ̀ wípé ní ọjọ́ kẹsàn-án ìyún ọjọ́ ajé Monday ó ní àwọn ṣe ìkọlù sí inú igbó kan èyí tó pè ní Ugbolu tó jẹ́ wípé àwọn ajínigbé wọ́n fi ara sinko síbẹ̀ tó sì ti já àwọn géńdé Ọlọ́run 4 ọ̀tọ̀ọ̀tọ̀ gbé láti bí ọjọ́ tó ti pẹ́ tó sì ń retí owó ìtúsílẹ̀ látọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn nígbà tí ìròyìn náà dé ti ìgbọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ pa kìtìmọ́lẹ̀ tó sì ṣe ìkọlù sí àwọn ajínigbé náà gẹ́gẹ́ bí ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ wọn jọ rojọ́ ìbọn fúnra wọn nínú ètí ọwọ́ kan tó ti dùn ara wọn ju ara wọn lọ. Wọ́n ní nígbà tí ọwọ́ ọmọ ogun ilẹ̀ yìí tó dùn àwọn ajínigbé náà lára dáadáa níṣe ni wọ́n pa kìtìmọ́lẹ̀ tán júbà ìwòrò tán sì bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ tán sá lọ kúrò nínú igbó náà ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ èyí tó mú àwọn ọmọ ogun ilẹ̀ yìí láti lè dóòlà mi àwọn ènìyàn mẹ́rẹ̀ẹ̀rin èyí tí wọ́n ti wà ní àkàtà àwọn ajínigbé náà tán sì mú wọn lọ sí ilé ìtọ́jú inú ilé ìwòsàn tán gba ìtọ́jú tó péye ṣáájú kí wọ́n tó fi wọ́n sílẹ̀ fáwọn mọ̀lẹ́bí wọn. Wàyí o igbákejì alukoro náà ó tẹ̀síwájú pé àwọn kò ní tẹ́tí láti máa gbógun ti àwọn oníwà burúkú yìí ní àwùjọ. Bẹ́ẹ̀ náà ló rọ gbogbo àwọn ènìyàn ní agbègbè ìpínlẹ̀ Niger wípé bẹ́ẹ̀ bá ti kẹ́fín ènìyàn tí ìṣesí rẹ̀ gba ìfurasí abẹ́rí ojú àjòjì kan ní àwùjọ ẹ tètè máa ya ikọ̀ ojú lalákànfin sọrí o kẹ́ẹ̀sì ṣe fímú fínlẹ̀ rẹ̀ dáadáa kó tó di pé wàhálà tí ó búrẹ́kẹ́ yóò padà ṣẹlẹ̀ kẹ́ẹ̀fì gbà jáde kẹ́ẹ̀fì léde káwọn lè tètè fi pápẹ́ òfin múrú àwọn ènìyàn bẹ́ẹ̀ ní àwùjọ. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹ tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wá sójú ìwòran yín náà ní àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ ká tó máa lọ ẹgbọ́ kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Aṣọ́dímọ̀ pé iná ńlá tó ṣẹ́yọ nínú ọjà Alábàrágò yún ní ìpínlẹ̀ Èkó mọ́júmọ́ òní òun ló ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye jẹ́. Àní kò dín ní apẹja 14 èyí tí àwọn agbésùmọ̀mí dú ní ọrùn pa ní ìpínlẹ̀ Niger. Àjálù ńlá mìíràn ló ṣẹlẹ̀ lágbo òṣèlú pẹ̀lú bí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Niger bó ṣe jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó ṣẹlẹ̀ sí i. Àsọdímọ̀ wípé ìjàmbá ọkọ̀ ojú pópó míì ló ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ọjọ́ méjì tí ènìyàn 14 jáde láyé ní ìpínlẹ̀ Jigawa. Ní gbẹ̀yìn a mú wá fún wa pé àwọn ọmọ ogun ilẹ̀ yìí ó ní wọ́n ti dóòlà ẹ̀mí ènìyàn 4 tí wọ́n jí gbé kúrò lákàtà àwọn ajínigbé náà ní ìpínlẹ̀ Delta. Títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì mo kí wa pé a kú àtàárọ̀ a kú ṣẹlẹ̀ ní Elédùmarè yóò pín ẹnìkọ̀ọ̀kan wa lérè. Ìgbà náà a tún máa padà fi ayọ̀ pàdé. Ẹ má gbàgbé láti bá wa subscribe kẹ́ bá wa share èyí tó bá sì kàn yín jù nínú àwọn ìròyìn yìí ẹ fi sínú comment section. Ayọ̀ máa dá yín lóhùn ní wàrà sísà tá a bá ti ń rí àtẹ̀jíṣẹ́ yín títí di ìgbà tá a tún máa fún yín ní ìròyìn míì. Ó dàbọ̀ fún tásìkò yìí.